ṣe rí ọmọkùnrin yẹn nǹkan tó ṣe màá sọ fún yín. Àṣírí tó wà nú ẹ̀ tọmọkùnrin yẹn tó fi débi tó wà. Muyideen ò ṣàìsàn, ẹ wo bí kò ya wèrè. Àgbàlá Gabriel ní láti wà very very careful. Now ibi tí mò ń lọ lélẹ̀, ṣe rí Muyideen ó ní ẹ̀mí àìní ìtẹ́lọ́rùn bẹ́ẹ̀ ni. So ọ̀pọ̀ àwọn èèyàn tán bá ti wà lórí Facebook àbí tán bá rí ẹ lórí Facebook àbí tán bá gbọ́ nǹkan lórí Facebook, nǹkan tán máa sọ nígbà ó yẹ kó ti lówó gan, ó yẹ kó ti máa gun mọ́tò, ó yẹ kó ti. So nǹkan táwọn èèyàn ń sọ fún un pé máa yẹ kàn fi ẹ pawó ní ilé yìí tó gbà, owó tó ti gbà lórí ẹ òun ló ń lọ yẹn. So ibi tó ti develop attitude ẹ yẹn nìyẹn, and the more tó ṣe ń build ẹ àwọn nǹkan kan wá ń jẹyọ. Now kí ló fà á tó fi take decision yẹn? màá sọ fún yín nísìn. Decision tó take yẹn intentionally ló take yẹn. Màá dẹ̀ sọ reason fún yín. Èèyàn ò lè jẹ ráìsì kan sọ pé ráìsì lẹ́ni máa ń jẹ, kan wá lọ gbé gàrí olókùúta wá sọ pé gàrí olókùúta ló wù mí jẹ. Kò ṣẹlẹ̀ rí. This guy is not going to that market deliberately to go and hawk or to go and be a slave. Irọ́ o. Muyideen ò lọ sínú ọjà nítorí pé ó fẹ́ lọ ṣalábàárù. Ẹ lísìn kẹ́gbọ́n tí mo fẹ́ sọ ẹ̀. Àṣírí tó wà ńbẹ̀ ni mò ń sọ fún yìí o. Kò lọ sínú ọjà yẹn torí pé ó fẹ́ lọ ṣalábàárù. Anybody ò bá mi sọ, kì í ṣe pé mo ti gbọ́ program anybody. Ntí ẹ̀mí inú mi sọ fún mi òun ni mò ń sọ yìí. Kò lọ síbẹ̀ nítorí pé ó fẹ́ lọ ṣalábàárù. He went there intentionally. It is a script. Ṣé mọ̀ pé Muyideen ti tẹ̀lé Àgbàlá Gabriel, ó ti tẹ̀lé Àgbàlá Gabriel rẹ̀ gan. So ọ̀nà tí Àgbàlá Gabriel fi ń rí owó ni wípé tó bá mú àwọn èèyàn jáde, àwọn èèyàn tó bá ṣàánú àwọn èèyàn, wọ́n á rí Àgbàlá Gabriel bí èèyàn tó jẹ́ aláàánú. Àwọn olóore ènìyàn náà wọ́n á ṣe kí ni? Wọ́n á ṣàánú òun náà. This guy is now thinking about bó ni mo ṣe lè lọ tètè gbéra mi sí ojú screen. Àwọn èèyàn á dáwó fún mi, wọn ní kówó mi fún Àgbàlá Gabriel. Mo nílò láti write script kí wọ́n mọ̀ pé máa yìí ṣe kí ni ó ń fìyà jẹ mí. Ibo mo lè lọ o, bó mo ṣe lè kọ script yẹn o, kí ni mo lè ṣe o, ọ̀nà wo mo lè gbé gbà. Ok, màá lọ ṣalábàárù, màá lọ rẹ́ǹtì abọ́. Tí n bá ti lọ rẹ́ǹtì, kí ló dé tí ò padà sí di charger? Ṣebí Ìwó road náà ti mú. Kí ló dé tí ò lọ sí under bridge Ìwó road kó lọ ra charger 5 kó wá máa dúró lé ẹgbẹ́ títì padà? Kò ní lọ bẹ̀ yẹn torí script yẹn ò ní dùn báyẹn. In tó máa ṣe ni pé bí ìyà ṣe ń jẹ òun, ìyà ń jẹ òun gan-an. So ẹ mọ̀ pé àwọn èèyàn dẹ̀ lójú àánú, àtàwọn tí ò fẹ́ràn Àgbàlá Gabriel tẹ́lẹ̀ tán bá dẹ̀ ti rí lọ́nà wọn á ní mo máa help máa yẹn, ìkànnì máa yẹn ó kàn waste life ẹ ní máa help ẹ fún mi nọ́mbà ẹ. So he was just trying to write a script, and he was just trying to take that script in the front of people that have good mind láti lè ràn lọ́wọ́, láti lè sọ pé okay, Muyideen jẹ́ ìyá wa, ó ti wá lọ ń ṣalábàárù wa, ẹ jẹ́ ká ràn lọ́wọ́, ẹ jẹ́ ká. So àwọn ká lè gbé wá sí program, wọ́n á lè sọ pé Muyideen kò sí anybody kò lè dẹ́rù bá ẹ, ní tó bá ṣẹlẹ̀ ni kò sọ, ní tó ojú ẹ bá rí lọ́dọ̀ Àgbàlá Gabriel ó ní kò sọ. Bàbá bẹ̀rẹ̀ sí máa dáwó fún un, bàbá bẹ̀rẹ̀ sí máa dáwó fún un. So he knows what he's doing. He has planned this. Mo gbọ́ lẹ́nu Àgbàlá Gabriel pé látijọ́ Tuesday ni ò ti sí ní church, kò wá sọ́dọ̀ àwọn, ilé ló wà, gbogbo ìgbà yẹn ló ti ń kọ script yẹn. He was planning his journey. Ó mọ tó fẹ́ ṣe, calculated plan ni, ó plan yẹn dáadáa pé bí màá ṣe ni. So gbogbo àwọn ìgbà tó sọ pé ẹsẹ̀ ń dùn òun yẹn, ibi tó ti ń lọ nìyẹn. So ó plan yẹn dáadáa.
in the way tó jẹ́ pé ó máa easy. Ẹni tó bá jẹ́ deliberately ló ṣalábàárù ẹ̀sà tán bá fẹ́ yàbá á nínú kan fòun lẹ̀, òun fẹ́ gbé ara yé òun ò fẹ́ dó Sunday anybody. Kò sí Àgbàlá Gabriel ṣẹ̀hún but òun fẹ́ gbára òun lọ́wọ́ Àgbàlá Gabriel, òun ò fẹ́ gbá Àgbàlá Gabriel fóun lóúnjẹ mọ́, òun fẹ́ jẹ́ I want to be a man. Mi ò dẹ̀ níbi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀, so mo wò pé kí n lọ bẹ̀rẹ̀ láti àbárù. So kò ní dúró níwájú kámẹ́rà, ẹrù tóun gbé lòun lákàn máa gbé lọ. Àwọn èèyàn ló máa kámẹ́rà ẹ̀ níbi tó ti fẹ́ gbẹ́rù báyìí, àwọn èèyàn ló máa kámẹ́rà pé bọ̀bọ̀ ìtẹ̀sẹ̀ alábàárù kíníkan. That's intentional. But kéèyàn wá gbé empty abọ́ sórí àtayérayé pure water kan kó wá mọ̀ tì bá kò báyìí. So script ni, it is just a script. Ó mọ̀ pé àwọn tó lójú àánú pọ̀, wọ́n dẹ̀ máa help òun. So ìtorí ẹ̀ ló fi mọ̀ láti ṣe lóra mú bẹ́ẹ̀. Lóòótọ́ àwọn èèyàn lè kámẹ́rà ẹ̀ ṣùgbọ́n I know something is behind that 1 minute video. I know something is behind that 1 minute video. So advice tí mo fẹ́ fún Àgbàlá Gabriel lélẹ̀, the guy will still come back. Ìyàwó ẹ̀ tó lóyà ni, so ẹ̀ẹ́dẹ̀ lè yà wọ́n, so tolólùwàgùn fọwọ́ sírú ẹ̀, ṣùgbọ́n ẹ̀yin ni kẹ́ wà very very careful, kẹ́ ẹ ṣọ́ra. So tí ogun bá máa jàyàn, kò sí ogun máa padà jàyàn náà ni. Anybody tá a bá dẹ̀ ràn lọ́wọ́ tí ogun ò ṣẹ́ fún, a kàn ń tanra wa ni. Òun ló advice ni òun la dẹ̀ rí yẹn. Àwọn kan wà tó jẹ́ pé a máa gbé wá sórí Facebook yìí tá a máa ràn lọ́wọ́, ṣùgbọ́n tó jẹ́ pé ogun ayé wọn ò tí ì ṣẹ́, kò sí nǹkan tẹ́nibọ́dì lè ṣe sí i, yóò padà sínú ìyá ẹ̀ náà ni. Tógun èèyàn bá ṣẹ́, tí gbogbo èèyàn péjọ pé ẹja ràn lọ́wọ́, ogun ìyẹn ò sọ pé kógun ṣẹ́ fún un. No, in tógun máa fi ṣẹ́ òun ni wípé tí ẹni yẹn bá ti mọ̀ pé òun lógun, kó tètè sá lọ bí tógun wá ti ṣe kí ni, tógun wá ti ṣẹ́. Very simple. So bó ti rí nìyẹn. Now advice mo ní fún Àgbàlá Gabriel nìyẹn, ẹ ṣọ́ra ṣe o. Lórí òun ni omi sọ pé lórí àwọn tó kù, lórí òun. So because mo mọ̀ pé ẹni tó lójú àánú dáadáa nìyí, ẹ dẹ̀ fẹ́ wò pé ó dáa mo ni mo wá fẹ́ tì sí, kò sí nǹkan tí mo fẹ́ ṣe fún un. So ẹ wà very very careful. Ọlọ́run á ràn yín lọ́wọ́. Now fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí tó jẹ́ wípé bóyá ẹnìkan ti ràn ẹ́ lọ́wọ́ rí fún ìdí kan àbí ìkejì, níjọ́kíjọ́ tó o bá ti gba ìrànlọ́wọ́ lọ́wọ́ ènìyàn, ẹni yẹn ti kú lẹ́ni tó o lè bàjẹ́. That guy has something else. For him to want to take his wife and there is no plan, ọ̀gá bọ̀bọ̀ yẹn ní plan. He has a plan. Èèyàn kì í gbẹ́kẹ̀lé nothing. Bẹ́ẹ̀ ni nígbà tó ń sọ̀rọ̀ ẹ máa rí tó sọ kankan pé anything tẹ́ bá fẹ́ fi help mi náà, anything tẹ́ bá fẹ́ fún mi, ẹ ṣáàjẹ́ máa lọ ní tó bá ti wá látọkàn yín. Now nǹkan tí kò kì í yé mi pẹ̀lú àwọn èèyàn ni pé, and that is ibi tí mo sọ pé mo fẹ́ bá Àgbàlá Gabriel tí mo kàn ti throw advice tèmi. If God will permit him to see this video, anybody you help, release them, let them go. Yìí tẹ́ bá rí bó ṣe ń sọ̀rọ̀ ẹ̀, Àgbàlá Gabriel ti dorí kodò, and dídorí kodò yẹn it goes a long way. Now ilé ayé yìí kún fún ohun tó jẹ́ wípé tó o bá fẹ́ ṣera ẹ ní ẹni tó fẹ́ gba ayé là, ayé máa make sure pé àwọn sọ ẹ́ di ọ̀tá ayé. Ẹ jẹ́ kí n tútù sọ, ilé ayé ìburú débi wípé if you want to be a messiah, wọ́n máa make sure pé àwọn sọ ẹ́ di scapegoat. Thousands of people or millions, bí Alhaji Oríyọmí ṣe sọ pé millions of people ni ọmọkùnrin yẹn ṣe ní avenue àbí platform Àgbàlá Gabriel ṣì máa ràn lọ́wọ́. Wọ́n gbọ́dọ̀ bà platform yẹn jẹ́. Ẹlòmíì wà ní ìgbèkùn nísìn
tó jẹ́ wípé máa yẹn ló need. Tèmi bá mú èmi lè má lè rí àwọn èèyàn tí wọ́n á ran ẹni yẹn lọ́wọ́, because a lot of people gather to his page to help people. Number one, they trust him. Number two, they believe in him. They know anything they give him, he will surely give this out to the people that need it. There is a man now, man Shebi Babalawo. He was even a prophet in White Garment Church, and nobody knows. Now, at least wọ́n ti gather more than 5 million naira fún báyẹn. Tó bá jẹ́ pé àwọn pastor míì ni wọ́n ní lè associate pẹ̀lú máa yẹn, because wọ́n máa believe pé olóògùn ni máa yẹn. That man is fetish, because wọ́n believe pé irú máa yẹn tó ti wọnú ayé yẹn kò ní Kristi. Eléyìí kò ní Kristi. àlè help ẹ̀. But this man doesn't discriminate. He will help you. Even if you are a Muslim, he will help you. Even if you are a Christian, he will help you. Those are the kind of people God are raising now. God is raising people that will not put strength on principles, but put strength on mercy. Wọ́n ní fi agbára wọn sí orí ìlànà, but wọ́n á fi agbára wọn sí orí àánú. Torí àánú ṣògo lórí ìtẹ́ ìdájọ́. Ìdájọ́ is for principle. Àánú ṣùgbọ́n ṣògo lórí ẹ̀. Nǹkan tí Bíbélì sọ nìyẹn. Now ibi tí mo wá ń lọ lélẹ̀, màá fi kankan yìí. Now bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ sìn, some people will think I'm just by the side of Àgbàlá Gabriel. No, I will tell him some things that he need to do. Maybe a lè pè ní bóyá nítorí ẹ̀ kan mójú sí, because ìyẹn làwọn èèyàn máa wò pé nǹkan burúkú ni. Báwo ni wọ́n ṣe máa na grown man ẹni tó ti dàgbà tí wọ́n wá nà lẹ́gba. Do you know this man is suffering from, maybe I can call it psychiatric. See, this man is under some things that tó jẹ́ pé ẹni tó bá wà pẹ̀lú ẹ̀ wọ́n lè wò pé bóyá tó bá fi ẹgbàá dẹ́rùbà ohun tó fi máa change nìyẹn. Do you even remember his background? Do you know where he's coming from? So I think maybe that is the area why the man is beating him or beat him. Mi ò mọ̀ bóyá wọ́n ti ń nà tẹ́lẹ̀, bóyá ẹ̀kan yẹn ni, I don't know. Now ká tún wá wò ní another side. This man was his man of God. Bàbá ẹ̀ ló jẹ́ nínú Olúwa. Ayé tó ti dojú kejì ni. Bàbá èèyàn nínú Olúwa bí bàbá èèyàn ni nínú ẹ̀mí. Bàbá èèyàn lè bá èèyàn wí kò sí bó ṣe dàgbà tó. Bàbá ẹ̀ lè nà ẹ́, ó lè bá ẹ wí, ó dẹ̀ ní ṣe kankan. So bàbá ẹ̀ nínú Olúwa náà lè bá ẹ wí. Ẹ jẹ́ kí n fún yín example kan. Tí èèyàn bá ṣàṣemáṣe tó bá dé police station, ṣé ẹ máa sọ pé full grown man wọn nínà torí pé ó ṣàṣemáṣe ó wà ní police station? Wọ́n máa nà án torí pé lára ìbáwí nìyẹn. Bọ́ bíbẹ̀ yẹn kọ́ ni mo ń lọ, because some people might think maybe I'm here to side Àgbàlá Gabriel. No. Now mo wá fẹ́ fi nǹkan kan yìí. Nígbà tí wọ́n wá ń lọ, so ìyàwó ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ké. ìyàwó Àgbàlá Gabriel ó wá bẹ̀rẹ̀ sí ké. Sorry, mo ní ìyàwó Muyideen ó wá bẹ̀rẹ̀ sí ké. Mo fẹ́ fi ibi tí ó ti ń ké yẹn mo tún fẹ́ to play. So ìyàwó Muyideen wá bẹ̀rẹ̀ sí ké, and I want everyone to watch it. Video ilé loud. Ẹ̀tẹ́ bá lè bá mi share ẹ̀, bá mi share ẹ̀. So ìyàwó ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ké. Ìyàwó ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ké. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ nǹkan tọkọ wa sọ. Ẹ listen, ẹ gbọ́ nǹkan tọkọ wa sọ. Nígbà tí a ò ké, ẹ gbọ́ nǹkan tọkọ wa sọ. Ẹ gbọ́.
so ó wá sọ fún ìyàwó ẹ̀ pé mi ò kọ̀ ẹ́ níyàwó, tí ìgbín bá fà ìkara wọn á tẹ̀lé. So ẹ wá sọ pé máa yí ò mọ nǹkan tó ń ṣe. This guy know what he's doing, and mi ò mọ kọ́lọ̀ má jẹ́ kó jẹ́ pé bóyá Àgbàlá Gabriel ti ṣàṣírí kan sí máa yí lọ́wọ́ and is ready to fight. I don't know. Èmi kan sọ tèmi. Now, for him to tell his wife that tí ìgbín bá fà ìkara wọn máa tẹ̀lé ni. You see, the guy is very smart, and àwọn èèyàn tán bá gbọ́n wọ́n máa ń fẹ́ fi ọ̀bọ lọ ènìyàn. Now kí ló dé everybody believe wípé téèyàn bá ti marry, ọkọ àti ìyàwó tẹ́ bá ti marry, ẹ gbọ́dọ̀ jọ kú papọ̀ ni? Kí ló dé ta believe? Kí ni irú believe wo nìyẹn? Pé sókè tí tọkọ àti ìyàwó bá ti marry sí wọ́n gbọ́dọ̀ jọ kú papọ̀. So tọkọ mi bá ń ṣe nǹkan tí ò right, tí mo dẹ̀ ní conviction lọ́kàn mi pé what this man is doing is not right, so nítorí pé mo ti marry ẹ̀, a gbọ́dọ̀ jọ kú papọ̀ ni. So àti gbàgbé nǹkan tí Bíbélì sọ pé tójú ọ̀tún ẹ tó bá fẹ́ mú ẹ ṣìnà tètè yọ kúrò, toró sàn pé kó lọ sí ọ̀run rere ní olójú kan ju kó lọ sí ọ̀run àpáàdì pẹ̀lú ojú méjèèjì. So nígbà tí ìyàwó rí irú nǹkan tí ọkọ ẹ̀ ń ṣe báyìí tó mọ̀ pé kò right, àwọn kan máa dúró nídùú pé kó máa tẹ̀ lọ́kọ ẹ̀ lọ. Number one, Oríyọmí wá béèrè pé ibo níyàwó ẹ̀ fẹ́ máa tẹ̀lé lọ. Àwọn kan ní ìyàwó yẹn torí nǹkan tí Àgbàlá Gabriel máa ṣe fún wọn ló ṣe fẹ́, kò really love ẹ̀. Ọ̀gá, kò sẹ́ni tó love èèyàn torí òṣì. Forget. Ẹni tó love ẹ torí pé olówó lónìí, ó rí future ẹ lọ́la. You are telling her your future, and he knows your seriousness. Ó rí seriousness ẹ, ó dẹ̀ mọ̀ wípé o máa jẹ́ nǹkan lọ́la. Is now emphasizing on your future. So ó ti ń yá future ẹ lẹ̀ nísìn ló fi accept ẹ. Mind you, anybody ò lè fẹ́ wéèrè. Ẹ gbàgbé ẹ. You want to be stupid and you want me to follow you with your stupidity. It's not right. I can't. Why will you be stupid? I will follow you with your stupidity. No, kò sí problem bẹ́ẹ̀. You can say, okay, one náà mi ni, I want to have my freedom. Ìyàwó mi wà lólé, Àgbàlá Gabriel gbalé lọ́wọ́ wa. Ẹ jẹ́ kí mi wá fáìn ìwé mi lọ. Màmá wálé lóṣooṣù, màmá wálé lẹ́ẹ̀mẹ́ta lóṣù, màmá wálé lẹ́ẹ̀mẹ́rin lóṣù. Ìyàwó mi má wọ̀rí. In fact, èmi gan support ẹ̀. But that's a good idea. Bóyá o fẹ́ jà fún freedom ẹ̀ ni. Now o fẹ́ jà fún freedom ẹ̀ nìkan, o fẹ́ fi lélẹ̀, o dẹ̀ ní plan kankan, o dẹ̀ fẹ́ kí stupid wife kó kàn tẹ̀lé ẹ, kẹ́ ẹ kọ́kọ́ jọ lọ dábọ̀ padà Bódìjà torí bó ti jẹ́ ìyàwó gidi. So kẹ́ ẹ wá lọ jókòó sí ilé kan kó wá máa advice ẹ. That guy has something else. For him to want to take his wife and there is no plan. Ọ̀gá, bọ̀bọ̀ yẹn ní plan. He has a plan. Èèyàn kì í gbẹ́kẹ̀lé nothing. Bẹ́ẹ̀ ni nígbà tó ń sọ̀rọ̀ ẹ máa rí tó sọ kankan pé anything tẹ́ bá fẹ́ fi help mi náà, anything tẹ́ bá fẹ́ fún mi, ẹ ṣáàjẹ́ máa lọ ní tó bá ti wá látọkàn yín. Now nǹkan tí kò kì í yé mi pẹ̀lú àwọn èèyàn ni pé, and that is ibi tí mo sọ pé mo fẹ́ bá Àgbàlá Gabriel tí mo account through advice tèmi. If God will permit him to see this video, anybody you help, release them, let them go. In fact, that is why tí n bá help àwọn èèyàn church tán ní ẹ kò wá church mọ́, màá ní ẹ má jò wá church. Tó bá wá church problem ló máa jẹ́ fún mi. It's not meant to be in church. Kì í ṣe pé torí kí n lè keep member ni mo ṣe help àwọn èèyàn. My daddy ò kì í help àwọn èèyàn, àwọn ará ta ni daddy máa help. Mi ò àrán Jésù sáwọn ọmọ ìyá ẹ̀. Tí a bá ti rán Jésù sáwọn ọmọ ìyá ẹ̀, that means I'm doing the right thing. Àrán mi nítorí pé kí wá lè wá máa wá sórí Facebook ń sì pé àwọn ọmọ ìjọ mi ẹjọ́ o, ẹ bá ń fún wọn lówó. Àwọn èèyàn máa sọ fún mi pé no, a lè ṣe bẹ́ẹ̀.
ṣùgbọ́n tí bá rí èèyàn títì tí mo rí tí à ń jẹ tí mi ò mọ̀ from nowhere, mo lè fọwọ́ mu báyìí pé ẹjọ́ ẹran ẹni báyìí lọ́wọ́. Tèmi bá ní fúnra mi, there was a woman tó jẹ́ wípé nígbà tí mo gbé jáde pé ẹran lọ́wọ́, àwọn kan promise mi báwọn máa fún lówó kan tó tiẹ̀ sọ pé àwọn máa sanwó yẹn. Nígbà tí mi ò tètè rí wọn, I won't call them. Owó tá a fẹ́ mi wá promise tó dáhùn èèyàn kan ló ní kí n promise yẹ. Ọ̀tọ̀ ní kí n sọ pé a máa ràn lọ́wọ́, oye táwọn èèyàn bá ti dá náà máa kó fún. Ọ̀tọ̀ ní pé mi ti fẹnu ara mi sọ pé á fún ẹ lóye báyìí. That means I need to take that responsibility. So bàbá Àgbàlá Gabriel, ẹ jọ̀ọ́ gbogbo ènìyàn tẹ́ ẹ bá ràn lọ́wọ́, ẹ tú wọn lẹ̀, ẹ jẹ́ kán máa lọ. Now kó má wàá lọ di wípé wọ́n á wá máa rò pé bóyá èèyàn burúkú ni kíní kan ní, because I feel I'm not happy nígbà tí ọmọkùnrin yẹn sọ̀rọ̀ mọ́ pé irú ayé wo la wá yìí. Ayé tá a máa ní ọkàn láti ran àwọn èèyàn lọ́wọ́, tí ìrànlọ́wọ́ wa fún àwọn èèyàn máa tún padà wá di ibi. Ayé tó jẹ́ pé ẹni tó jókòó tí kò fẹ́ ṣe lóore, òun náà ló máa padà wá máa gbé ẹ lẹ́sẹ̀, òun náà ló máa padà, àwọn èèyàn á dẹ̀ jókòó tì í, wọ́n dẹ̀ ní dalẹ́kùn pé gbẹnu ẹ̀ sọ̀hún, ṣẹ́ni yóò ti ràn ẹ́ lọ́wọ́ rí ni. So gbogbo ẹni tábà ẹ lọ́kọ̀ ọ̀rọ̀ mi lẹ́ o, àwọn kan ṣì wà nù compound Àgbàlá Gabriel yẹn tí wọ́n sì máa jáde láti sọ̀rọ̀ torí wípé bẹ́ẹ̀ ló máa ra ayé rí. Àwọn kan ṣì wà bẹ́ẹ̀ tí wọ́n lè fẹ́. Do you know what happened with people in life? People are wired to control themselves. They love to decide on their own. When you start deciding for them, those are the mistakes tí mo ṣe sẹ́yìn. When you start giving them instruction, deciding for them, and tell them to sit here, o ti ń wá wàhálà ayérayé fúnra ẹ nìyẹn. Ẹ jókòó pẹ̀lú mi, ẹ jẹ́ àjọ máa ṣe, ó máa dáa lọ́jọ́ kan, má lọ bí, jókòó síbí, ìwọ ni kó o bá mi ṣe báyìí. O ti wàhálà ayérayé ló wá fúnra ẹ. Number one, wàá máa ro bọ́n ti fẹ́ jẹun, wàá máa ro bí ò ṣe nídẹ̀ẹ́ níbi lọ́dọ̀ wọn, paríparí ẹ̀ wàá wá tún padà gba ojú bì. So kí bàbá Àgbàlá Gabriel kan jọ kan release àwọn tó bá rò pé wo mo release yín. Tí fẹ́ǹsì bá ṣe é mọ àwọn ilé tí wọ́n kọ́ fáwọn èèyàn kan mọ fẹ́ǹsì fún wọn, ẹ máa dá nǹkan yìí ṣe. Ẹ wá chọ́ọ̀chì mi tẹ́lẹ̀, ẹ má wà mọ́, ẹ wá chọ́ọ̀chì bòmíì tí ẹ lè ṣe kí ni tẹ́ ẹ lè máa lọ, kó má dàbí pé mo fẹ́ máa lo ìjọba lé yín lórí. Mo fẹ́ fi nǹkan kan yìí, nígbà tí wọ́n ń show fídíò yìí, wọ́n wá ṣe mistakenly wọ́n wá gbé church building Àgbàlá Gabriel, wọ́n wá gbé church building Àgbàlá Gabriel. Mo fẹ́ fi nǹkan kan yìí, church tí Àgbàlá Gabriel ti ń kọ́, ẹ wò ṣẹ́rí building yẹn, ẹ wò lẹ́gbẹ̀ẹ́ máa ẹ wò oníwọ̀n tí roof yẹn, church yẹn náà tí roof yẹn, mi ò mọ̀ bóyá èèyàn rí lọ́wọ́ mi báyìí, ẹ wo ẹ̀yìn Muyideen, church yẹn ni wọ́n tí roof yẹn, wọ́n roof church yẹn more than 6 months or more than 1 year now. Máa yìí dẹ̀ gba 5 million, ó ń gba 10 million, ó ń gba 15 million, ó ń gba 20 million fáwọn èèyàn. Máa yìí ò dẹ̀ jáde lọ́jọ́ kan pé ẹ bá mi roof church yìí. You see, when people are thinking, mo máa wò pé báwo làwọn èèyàn ṣe ń ronú yìí, kò tiẹ̀ yé mi ná, I don't know about it. Mi ò mọ bí àwọn èèyàn ṣe ń ronú. Church yẹn lẹ wò yẹn, ẹ wo church yẹn, mi ò mọ̀ bóyá ẹ rí, mo ló wà ní ibi orí Àgbàlá Gabriel yẹn, church yẹn lẹ wò yẹn, ẹ wò ọ̀nà tí rúfù yẹn. So wọ́n rí yẹn gbà yẹn, wọ́n ṣe rí ọ̀rọ̀ yìí. Reason tí mo fi fẹ́ràn láti sọ̀rọ̀ sí is just to make people have knowledge about life. So ẹlòmíì lè gbé kí ló ti bá sọ yẹn dá sí, kí ló ti bá sọ yẹn dá sí. So but nǹkan tí ò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wípé there are some things nígbà míì as a man of God you need to talk about it.